tẹ́ já wọnú room mi bẹ́ẹ̀ yẹn? No, common sense now. Ó yẹ kẹ́ mọ̀ pé ó yẹ kẹ́ kànlẹ̀kùn kẹ́ tó wọlé. Inú room obìnrin lẹ fọwọ́ for God's sake. Kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá? Kí ni panla ẹ gbé sára tó ń pariwo? Ìyẹ́ olókùn bòkè gan-an à ń fọ́. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ sọnù? Mo fẹ́ kó bá mi dáná ni nítorí pé cook tí ìyá ẹ gbà kó máa sóúnjẹ fún mi kò sí around. So mo fẹ́ kó dáná fún mi kó tó jáde. Dàda wá super ni. Kí n dáná fún yín. Àbí mo ti dáná. Tí o bá dáná ẹ má padà wọnú ilé ìdè ni o. Kí má wọnú ilé bàbá mi. Kí má padà wọnú ilé bàbá mi. Ó jẹ́ lé yín. Má di èmi. Ẹ má tọra yín. Ẹ mọ̀ tán mọ́nàmọ́ná àbí mo ti dáná ni. Ń dáná fún yín. Ó jẹ́ kúkú yín. Àbí mi ní kúkú tó gbà fún yín kó tó travel. Ẹ wọ ẹjọ́ torí Ọlọ́run. Kíkẹ́ ṣé wọ́n kọ́kọ́ lẹ̀kùn ni báyìí ló ti ẹ fọ́ bó di rí. Yeah, who is that? Oh, Sister Judy. Ṣé wọ́n okay? Damilola ti sọ̀rọ̀ yín fún mi gan-an. So kẹ́ feel at home. Ẹ jókòó. Kẹ́ feel at home, ṣé gbọ́. Kí lẹ fẹ́ bóyá drink omi or something. It's okay. You can take your leave. I'll be right back. Okay. Ṣé wàá okay, jàre? Báwo ni? Check the drink. Oh. Good. Do you care for this or this? No. We'll for anything for now. Are you sure? Yeah. Looks so pretty. Yes. Oh, ṣé ẹ gbé ní United States rí ni? Oh, I appreciate àwọn nǹkan tó dáa tó bá rí báyìí ní United States. Ojú yín dẹ̀ wá tutù gan tó gún régé báyìí. Very pretty. Ṣé wàá okay? Bẹ́ẹ̀. Ẹ ṣọ́. Abẹ́ careful, mo ní àwọn ẹran díndín nínú kitchen. Ó yẹ careful díẹ̀ ń bẹ̀ kí. Ṣé wàá okay? Feel comfortable. This is my house. Yeah, it's my house. Yeah. But babe, daddy is nice come. To buy ribbon she see me back to my day. In fact, he gave me a very warm reception. But when my darling, Joko, Lele, Biola Luwawa, kini konsha kimi, she dada see me. Koda wani she brandy lo fe be juice, want to be brandy to juice wa. Until now, never did in kitchen. This man is very nice. So. To start with, that man is not my dad. He can never be my dad. Wo complexion me now. Wo ti mommy mi àtàbúrò mi. Ọmọ àlè ló ń pè mí ni. No now. Ṣé ìyẹn lè bí mi ni? Báwo ló jẹ́ máa pè rẹ̀ fún ẹni dad mi tí wọ́n náà kàn máa wà bá ẹ̀ bẹ́ẹ̀. Èmi ò mọ ibi tí yẹn ti rìn wá. Báwo ló jẹ́ máa jẹ́ dad mi? Kó tó kàn dúdú bí ìnànà àmúre yẹn. Ó fún ẹni brandy, ó fún ẹni juice, ó dẹ̀ gba ó mú. No, we sọ pé mo wà okay ni. Àbí téèyàn ṣe dé for the first time. Ṣé àṣà ìgbẹ́nu sọ ti bẹ́ẹ̀? Beautiful. Bóyá wà okay yẹn ni kò ṣe máa wà okay pẹ̀lú ẹ̀ lọ for life. Má gba anything lọ́wọ́ ẹ̀ o. Mo ti fẹ́ pe family doctor wa kó wá check ẹ̀ up ni ẹ̀. Because ó gbọ́dọ̀ gba nǹkan lọ́wọ́ ẹ̀ o. Green snake ni o. He's a dangerous human being. I'm telling you. Wọ́n dey sound very convincing. Wọ́n ní gbogbo àwọn iron doors àwọn Germany làwọn ti rà. Bó ṣe ń kó furniture dé láti Turkey báyìí ni wọ́n kó iron doors wá láti Germany. Pé in fact
ìgbà tó fẹ́ ṣe dẹ́kì níbí báyìí pé àwọn kó àwọn ìbò yẹn wá láti Germany wá ṣàtọ̀ gbogbo ẹ̀. Irọ́ ló ń pa tó bá ti róbìnrin báyẹn jẹ́ máa rú ni kò sí nǹkan tí ò lè sọ anything kò sí nǹkan tó lè sọ òun kọ́ ló nílé o ọmọ mi ló nílé o bóyá máa ń parọ́ fáwọn èèyàn káàkiri ní ẹ̀pọ̀ òun ló nílé ẹ tó ti convince ara ẹ̀ pé ilé òun ló ní ọmọ mi ló ń bọ̀ kò níṣẹ́ bọ́ wọ́n yẹn ò ní anything. lọ́múra bẹ́ẹ̀. kí ni ẹni tó máa wọ bàtà sójà ní pálọ̀ láì lọ́bi kankan wá dé máa rìn kiri bí ẹja náà aquarium ojú kan á wá dalẹ̀ ẹsẹ̀ á máa rùn a kó gbogbo chain wèrè sọ́rùn. Gold pọn in fact wọ́n sọ pé àpé kò ṣe normal gold pé diamond wà nínú àwọn. ẹ ṣe wá ń fọ ní ìwòyìn ojú ẹ bóyá sọ̀rọ̀. wọ́n ní pé tá bá lọ tẹ̀ lórí iná pé diamond ó máa tọ́nà ní yẹ́nyẹ́nyẹ́. good ìwo torí ọlọ inferiority complex ni ẹni tó yẹ pé kó fẹ́ jí momi ní kitchen ní 4:30 kó jẹ́ 3:30 ó máa múra máa ṣe bíi kíní kiri ọkọ ló nílé o. náà dìbí àlùbọ́sà bẹ̀rẹ̀ náà tinú aṣọ bọ́ sínú aṣọ. kí ló mọ̀ kó jẹun kó gbowó lọ́wọ́ mọ́mí náà ọmọ máa kọ́ everything fún don torí ọlọ́run má ever gba anything lọ́wọ́ ẹ̀ mọ́ ọ̀rọ̀ yín kò gbọ́dọ̀ ju high and buy lọ ẹ má exchange words ẹ má ṣe anything má mo sọ fún ẹ o. irú rọ́bìṣì wo nìyẹn. ó ga ọ máa yẹ èèyàn àwọn yẹn tó sì kí o máa kọ́ náà nílé náà múra kiri bẹ́yẹn. èmi ló wá o. kìkì aṣọ bí àlùbọ́sà ni. kí ló rí tó bá rí gbogbo tó bá wọ yàrá ẹ̀ aṣọ ló kún bẹ́ẹ̀ bàtà everything kí ni kò dé ní lọ́bi kọ́kọ́ jókòó ti tv látàárọ̀ ṣúlẹ̀ máa mọtí máa rẹ́rìn gbá lórí burúkọ láyé bàjẹ́ no now. The man is a total nuisance. mo fẹ́ jẹ iṣẹ́ yẹn o èló ni iṣẹ́ yẹn o ohun tọ́lọ́run fún ẹ ọjà ni mo fẹ́ jẹ iṣẹ́ yẹn ohun tọ́lọ́run fún ẹ kì í pọ́pọ́ mo fẹ́ jẹ iṣẹ́ yẹn. ọwọ́ mélòó la fi ń jẹba láì fọdọ ọwọ́ mélòó la fi ń jẹba láì fọdọ mélòó ni ìlàyé dẹba fọdọ mélòó ni ìlàyé dẹba láì fọdọ. ṣùgbọ́n ọwọ́ mẹ́ta o ṣùgbọ́n ọwọ́ mẹ́ta o ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì ń bọ̀ wáyé ṣùgbọ́n ọwọ́ mẹ́ta ṣùgbọ́n ọwọ́ mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì ń bọ̀ wá. ẹ̀yin méjèèjì ẹ̀ ń ṣe èrè orí yín burú ayé yín bàjẹ́ ogun máa pa yín ni ẹ̀ ń ṣe èrè ẹ̀yin méjèèjì babe. kí ló fẹ́ pè. kí ni máa járò ní irú pátá àwọn olè ń bá mi lò yẹ bọ́lọ̀ ló ń pè mí ní àbótè ẹ wá sọra yín dáadáa ẹ ń nọra yín mílímìlì ọwọ́ márùn-ún la fi ń jẹba 5 kóńdó ọ sọ fẹ́ pé mi gbá bọ́ọ̀lì ọ sọ fẹ́ pé ṣẹ́tẹ́ mo ń wọ shirt ó sọ mí di dìdìrìn what nonsense is that àdàbà yín wọn pọ̀ gẹ̀dẹ̀ bí pẹ́yẹ lè tèmi ò gbọ́ ṣẹ́tẹ́ igbó màá ní sọ mí di bọ̀ọ̀lọ̀ ni irú rọ́bìsì wo nìyẹn níṣẹ́jú mi ọ̀gbẹ́ni owó yẹn stọta kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ ṣé mi ka ẹni o tún lùlù ọ̀nà ẹni 5 million mílímìlì èmi ò mọ mílíọ̀n mi mọ 5 o tún ná ẹ sí 3 million naira níṣẹ́jú mi bíbá ó ti ẹ̀dá ó ti overstay welcome ẹ̀ wọlé ń bẹ̀ yẹn sí kó lọ change aṣọ ẹ̀ kó lè gbé gbogbo báàgì ẹ̀ à ń jáde. ṣó ń lé mi ni. mo náà ń jáde mo ti múra mo fẹ́ jáde tẹ́lẹ̀ tó bá yẹ pé mo fẹ́ lé ẹni wọ́n nìkan ni màá tarí ẹ síta dànù mo sọ wo mo fẹ́ jáde tẹ́lẹ̀ so wọlé lọ wọṣọ ẹ kọ make sure o gbàgbé ẹrù ẹ kankan gbé báàgì à ń jáde. bọ̀bọ̀ ìṣẹ̀lẹ̀ jọ ta ló ń bá sọ̀rọ̀ ẹ ò jáde torí pé mi ò kí ń fọwọ́ kan obìnrin bẹ́ẹ̀ abẹ́ máa rí wọn òrò ilé náà oṣù orí bíi ṣọ́ọ̀kì tipa ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbẹ̀. mo ní kó bọ́ aṣọ ẹ. mi ò lè bọ́ aṣọ. Kíkẹ́ mo ní kó bọ́ aṣọ ẹ. a ní mi ò lè bọ́ aṣọ. tó máa rí ifin ni Kíkẹ́ mo ní kó bọ́ aṣọ ẹ. mi ò lè bọ́ aṣọ. mi ò lè bọ́ aṣọ. ṣé nítorí pé mo fẹ́ nà ẹ Kíkẹ́ o lọ wọ jean o wọ bra o wọ extra pants Kíkẹ́ mo ní kó bọ́ aṣọ ẹ. kí ni mo ṣe fún ìtẹ́ni kí n máa bọ́ aṣọ kí ni mo ṣe fún ìtẹ́ni kí n máa bọ́ aṣọ mi ò lè bọ́ aṣọ
Come here. Come back here, Kike. Mommy. Kike, come back here. Mo gbé ẹ, ó gbé yá ẹ. Ah, ọmọ ẹ kò ní bí spark ṣá. Ah, Kike. Ah, oh my God. Ah, Kike, ṣe come back here. Ah, ṣé kò mọ̀ pé tó lẹ́rú ni? Kike. Mommy. Oh, sorry. One more. Mommy. Come here. Ah. Yeah, Kike. Orin tí baby bá mi download. Ó ní ìdùn. Mommy, ẹ̀wọ̀ ọkọ yín tún ti bẹ̀rẹ̀ o. Baby. Ọkọ yín tún ti bẹ̀rẹ̀ o. Ọkọ yín máa sọ fún mi pé kí n bú aṣọ. Mommy, for what? Ọkọ yín ni mo ṣe àwọn. Okay, accepted pé mo ṣe wọ́n. But kí ni reason tó ní láti sọ fún mi pé kí n bú aṣọ? Báwọn fẹ́ nà mí, mo ní láti bú aṣọ kan tó nà mí. Mommy, ìgbà tí mo wà ní size àgbálùmọ̀ gan, bàbá tó bí mi lọ́mọ ò ever sọ mi pé kí n bú aṣọ báwọn fẹ́ nà mí. Not to now talk of now tó ti dàbí watermelon, tó ti dàbí pọ̀pọ̀. Kò lè possible o. Kò lè possible. Kike. Ṣó nífẹ̀ẹ́ mi? Sure. Ó ṣọ́ àpò nífẹ̀ẹ́ mi dénúdénú. Ó lè fẹ́ kí inú mi máa dùn ní gbogbo ìgbà. Mo máa pẹ́ láti gba ìtì bàbá yín tí ó kú. Ni mo ti wà lonely. Àdásùn, àdájí. Kike. Ṣé kí mi náà kú tẹ̀lé bàbá yín ni? Ọlọ́run ní jẹ́ kẹ́ kú. Mo wá gàgàrí èèyàn tó pè mí, tó máa pè mí sweetheart. Ó ní bú. Kike. Láti ìgbà tí bàbá yín ti kú. Ṣùgbọ́n pé bébì ló múnú mi dùn. Mommy, ṣáwo múnú yín dùn ni? Kike, ó yàtọ̀. Kò fi ibi kankan jọra wọn. Inú dúdú yìí yàtọ̀. Bẹ́ẹ̀ ṣe máa múnú mi dùn. Kọ́ ni bébì mi ṣe máa múnú mi dùn. Jọ ṣàánú mi o. Mo mọ̀ pé lóòótọ́ ń gbà mí. Bébì ó máa overṣe gbogbo nǹkan. Kike, torí tèmi kí n má bàa kú. Ẹ bá ń gbà bẹ́ẹ̀. Jọ̀ọ́, ó dájọ́ ọkọ mi. Jọ̀ọ́ lù ẹ́. Mo lọ. Jọ̀ọ́ lù ẹ́. Máa tẹ̀lé ẹ lọ. Ó ní bọ́ṣọ. Mi ní bọ́ṣọ. Ó ní bọ́ṣọ. Kò ní pọ̀. Lúlù yẹn ò ní pọ̀ o. Kò ní pọ̀ o. Mi dẹ̀ ní bọ́ṣọ. Ó yá. Ṣé ọkọ mi? Ọlọ́run bá mi pọ̀. Ọlọ́run bá mi pọ̀ ilé. Ilé ìgbàgbọ́ ló ti náà ní ìdáàbò. Irú ọkọ bí bébì mi lọ́wọ́ bá mi kí n ṣe fún ẹ. Ọlọ́run. Ọmọ mi ti fẹ́ mi lọ. Ọmọ mi ti kọ̀. Ọmọ mi ti dànù. Ọkọ tó fẹ́ bàbá mi kọ́, tó fẹ́ bàbá mi gbé. Ewu yìí kò ṣe é dá gbé. Baby mi, kò sí nǹkan tó rán tó bá Kíkẹ́ wí. Ó mú ẹni ṣáàjọ má bá mi bọ́ ṣọ́lá rẹ̀ jọ. Ó yá Kíkẹ́, jẹ́ kí dádì ẹbẹ̀ wí. Ó yá má bọ́ bọ̀ wí. Ẹ gbọ́wọ́ jàre, ibo lẹ ń gbọ́wọ́ sí, ibo lẹ ń gbọ́wọ́ lọ, gbọ́wọ́ jàre. Sorry, kankan wọ́n fún us. You can see what I'm saying. Mo fẹ́ nà ó. What is going on here? Nothing really o. Dádì yín ní Kíkẹ́ ṣe. Ó dẹ̀ fẹ́ bá Kíkẹ́ wí. Ní Kíkẹ́ dẹ̀ wá ń ṣe bó ṣe ń ṣe yìí. Kí ló rọrùn nínú kí dádì yín bọ́mọ wí nítorí Ọlọ́run? Lọ́rọ̀ kan ó ṣe àbí? Ṣe bá àbúrò tèmi ni. Má worry, má bá wí. You come here. Mo gbé. Fadégẹ́. Mo gbé. Láyé mi. Sori nǹkan tó kọ̀ sí. Oh my God.
ọmọ ẹ ti wá rí mi fẹ́ǹsì àná. Iná ẹ̀ ò yárí. Let me help myself. Ṣé bí tún bá yín nígbà? Ṣé yóò bá mi? Ìdè jẹ́ láàárọ̀. Mo ṣe dá ọjà náà jàre. Ó ti yọ sáré dàgbẹ́. Dàmílò. Ẹ̀yin àtọ́njẹ 5 and 6. Ọlọ́run ò ní jẹ́ kí mi rògùn 101. Mo ti jẹun àárọ̀ lóòótọ́ bọ̀ máa jẹun ọ̀sán. Mo tó ti máa yó ní kitchen kó tó sẹ́ẹ̀bù wa ní dining. Sọ wí níbẹ̀. Àdọ́gbọ́n. Ṣé mo yọ jẹ yìí? Ajọ ń jẹ kọ́ ni. Báwa lọ dé dining náà lájọ ń jẹ mi yóò jẹ náà. Láì ṣe ìjà tó dá mọ́. Ó ti fẹ́rẹ̀ bí ẹ máa wọ̀. Ẹ̀yin bọ̀dá mi. Ó ti ẹ̀ ní ìbọn tó kọ̀ fẹ́rẹ̀ báyìí. Ẹ stop jàre, èèyàn máa sọ̀rọ̀ gidi, èèyàn máa sọ̀rọ̀ boyfriend. Boyfriend kí ni? Àwọn èèyàn blush. Ó láìkí ẹ̀ bàjẹ́ nígbà tí wọ́n kọ boyfriend ẹ̀ mọ́ máa blush. Ẹ wọ ìfimílẹ̀ jàre mi ò bá yín sọ̀rọ̀ boyfriend mi. Bọ̀dá mi, ọ̀rọ̀ mọ́mì ni mo fẹ́ bá yín sọ. Kí ló ṣe wọ́n? Ṣé bá ṣe máa wọ mọ́mì ràn lélẹ̀? Ṣé bá ṣe máa wọ ogun nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ìlélẹ̀? Bọ̀dá mi tí kò bá sùn yín ó ti sú èmi o. Ó ti sú mi like I'm tired. Mi lè sọ pọ́rọ̀ yẹn ò fún mi náà problem but I don't know ọmọ tí yàn bá ń deal pẹ̀lú ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ ọlọ́run máa jẹ́ kí yàn tara wọn dẹ́ṣẹ̀ sọ́lọ́run so one has to use wisdom you know but notwithstanding a máa bá wọn sọ náà. The thing is mọ́mí ò ń ṣarúgbó ó dẹ̀ ti tó ọdún bíi mélòó kan tọkàn wọn ti ṣaláìsí you know wọ́n need láti move on but kò ń ṣe that guy. Like ọmọ kékeré yẹn. ọ̀rẹ́ mi mò ń gbá ẹgbẹ́ ìṣọ̀ rẹ níta náà. The guy is too young. Ọmọ tó bí lọ́mọ. Ọ̀ mélòó ló fi jù wá lọ? Mélòó lọ́jọ́ orí òun gangan fúnra rẹ̀? Mélòó ni iye ọdún tó máa gbà lọ́wọ́ yín? Ó possible kẹ́ enjoyment bẹ́ẹ̀ wà yẹn. I'm very sure because ọmọ kékeré ni now. I can see. Mommy disappoint me níbi yẹn o. Wọ́n disappoint me. Which kind of thing be that? Tó bá jẹ́ pé ẹgbẹ́ wọn náà mú wálé, àbí ẹni tó tó ẹ̀ tún jù wọn lọ. Of course. Yeah. Yes now, èwo ni kíní. So a máa bá wọn sọ ni. Ó ti yẹ. Because tí n bá gbé ẹgbẹ́ wọn ẹgbẹ́ mọ́mì wà lẹ́yìn sí pé okay ẹni tí mo fẹ́ fẹ́ ni báwo náà wọ́n máa ké sí mi lọ́rùn. I'm very sure kó wọ́n tẹ̀ nígbà. Èmi gan ò lè ro. So we go gather follow and talk. Wọ́n dẹ̀ kó tó gbà. Wọ́n ní láti gbọ́ o because ó ti sú èmi. Wọ́n ní láti gbọ́. Wá wọ́n ní màá fẹ́ ṣe ọgbọ́n kan ṣàlàyé bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n style wọn tó wọn ṣe ìlọ́ọ̀bù mi happiness mi. Mama down emotional blackmail me. No, down this time around. No, let me. I'm not okay. Oh, man, freaking here, mo. Ma wojú wọn. Mo ti get wọn. Tó bá ti sọ̀rọ̀ ma wo go mi. Àbí kí ma wo àyà wọn mi ká sì ma wo je. Tèmi bá ti ń wo ẹyin ojú wọn. Ó máa ń break the wings mi. Ma sáré form àwọn ma gbà fún wọn. So, they can make up mind wa. Ká sọ̀rọ̀ fún wọn straight. Wọ́n gbọ́. Wọ́n lè rí mi mú this time. Mi ṣe lè fall fún style wọn yẹn. Do you love me? Tó bá sọ bá ma gbójú sókè ní mi tẹ̀ ní down. Wọ́n lè rí mi mú o, kò lè work this time. A máa bá wọn sọ̀rọ̀. Bọ̀dá mi, ẹ jẹ́ ká plan, ẹ jẹ́ ká lọ bá wọn, ká bá wọn sọ̀rọ̀. Wọ́n tá máa ṣe nìyẹn. Ó ti yẹ. So, ṣomi gbóná wá fún mi dáhìn. Kí sí bá yín gbóná wá? Ọ̀pẹ tá a tó gbọ́. Ẹ láìpẹ́ oúnjẹ o.
Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí, ó ṣe ní láàánú wípé kò sí nǹkan kan tí mo lè ṣe sí. Because mi ò lè bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀, mi ò dẹ̀ lè bá stepdad ẹ̀ sọ̀rọ̀, torí pé boyfriend lásán lèmi jẹ́ sí ẹ̀. Nígbà tí ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ blood ẹ̀ gan ṣì wà ńbẹ̀ tí ò tí ì rí nǹkan kan ṣe sí, how much more èmi tó jẹ́ pé boyfriend lásán tí ò tí ì sí anything tó attach wa pọ̀ àbí anything as a family. So the only solution tèmi dẹ̀ fi pé mo ní lọ́wọ́ yín sì ni pé bí a kò consider ọ̀rọ̀ tí mo ti ń bá ẹ sọ látijọ́ tí ò fẹ́ tó nǹkan etí ikún sí, pé kí arẹwà ẹ kó wálé kájọ máa gbé pọ̀. Kí n máa kó bọ̀ lọ́dọ̀ ẹ kájọ máa gbé láì ṣe wedding. How is that possible? Possible now. I can't do it. There's nothing wrong in kó wá sọ́dọ̀ mi, you know. Ṣórí tó bá kó wá sí ọ̀dọ̀ mi sí, ọ̀rọ̀ yẹn máa dàbí ibi tá a fẹ́ gbin obì sí tó bí padà ọ̀la lè wò ń bẹ̀ ni. So tó bá kó wá lé ìyẹn gan máa speed up gbogbo wedding of a thing. Mi ò lè kó wá sọ́dọ̀ ẹ, babe. Kò possible. And àwọn wo ni mo fẹ́ plan wedding pẹ̀lú? Ṣé mọ̀mísí mi tó ń ṣe bó ṣe ń ṣe yẹn? Àbí ẹni tó ń pè lọ́kọ tó ń ṣe rádaràda yẹn ni mo fẹ́ plan wedding pẹ̀lú? I can't do it. Àwọn tí mo fẹ́ plan wedding pẹ̀lú, they are not, wọn ò get ara wọn, wọ́n ṣe rádaràda. So kò possible. Àwọn mi tiẹ̀ tí ṣetán fún wedding. So solution ni mo kàn ní ìsìnkú nǹkan tó wà nílẹ̀. I'm not ready for wedding. Mi dẹ̀ lè gbé lọ́dọ̀ ẹ̀ because a ti ṣe wedding. So it's not possible. Okay. Damilola. Ẹ pẹ̀lẹ́, ẹ má bínú pé mo jí. Ló ṣẹlẹ̀ ó sùn mí. Ṣé Yorùbá ni mo? What my sister? Oh. Where is he coming from? Mommy àti boyfriend wọn ni o. Ṣé mo sọ fún yín pé the last time they travel, náà ṣe jẹ́ kí n sọ ní. Ìṣòro. Yàrá mọ́mí mi. Àwọn àti boyfriend mi. Mi ò lè sùn, I have to just come and wake you. Kí lẹ fẹ́? Kí la fẹ́ báwo? Kí lẹ lack? Get out of my face! What is your problem? Mommy, kí ni gbogbo nonsense yìí now? Kí ni gbogbo eléyìí now? Ara ilé ẹni ló máa mọ̀ lámùdí gbére lára tá ń pè now. What's all this? Baby, what is all this one? Irú àwọn ariwo wo nìyẹn? Ta ló ń lùlù fún ìtàn bí kóbá. Ọmọ òun ilẹ̀ state. Everywhere is quiet. Everybody more voice. You're there more voice. Man dúdú yìí náà.
tó pariwo kóbà kí ló ń kóbà yín alákóbá ni o kò sí nǹkan tó fẹ́ kóbà yín orí ibú ni what's all this. ṣé èmi náà bá dúdú. ẹ ń ṣe pupa ṣó wa òkè ṣá. àfin ni ìbá pè yín ṣé mo ṣe gbẹ́ yín. má bínú bíbí Abiola. Mommy. Do you love me? Eh? Do you love me? Oh, if you love me, get me a very cold bottle of water. Ó tó kẹ́ mú mi lé. Ariwo yẹn pọ̀. Rántí èjì yín. Ẹ gbọ́dọ̀ má mú mi. Gbìgbì rántí èjì yín. Kí ló ń ṣẹlẹ̀? Kí ni gbogbo ariwo yìí? Èmi náà ṣe àgbóbìnrin wọn lè ṣe gbọ́ ariwo orí ni. What's up? A lè sún ariwo yẹn ti pọ̀ jù. Mommy is not. Avoid me. Guy, avoid me o. Kí ló ṣe? Dákọ̀dí ẹ̀ pé o. Ṣé o sọ fún kí mo jẹ̀ṣẹ̀ rí ni? Dákọ̀dí ẹ̀ pé Ṣé o. o sọ fún ẹlẹ́ṣẹ̀ ni mí ni? Ẹgbà jọ̀wọ́. Dákọ̀dí ẹ̀ pé o. Mọ́mí, bóyá wọ́n ká fún bísùn ẹ̀yin lẹ̀ ń fún gáì láyé jẹ. Ẹ̀yin lẹ̀ fún ọmọdún wà ó ṣe èrè lọ́mọdún mélòó ni ẹ? Ọmọdún mélòó ni ẹ? Tàbí fún ẹ̀mí ni ẹ? Tàbí wọ́n ní ọmọ ẹ̀ dìbò yìí. Má dùn ọ̀wọ̀. Má dùn ọ̀wọ̀. Má tilẹ̀ pọ̀. Àlọ́rọ̀ ilé ju bí mo kàn ṣe sọ sílẹ̀ yìí lọ. Gbogbo aṣọ kọ́ là ń sá lóòrùn. Mo ò fẹ́ máa lanu gbàgà kí n máa sọ gbogbo ẹ̀ bó ṣe ń lọ ni. Bọ̀bọ́ yìí ń ṣe rọ́bìṣì gan nínú ilé yẹn. Ó dẹ̀ ti sú mi, ó ti sú àbúrò mi. Gbogbo nǹkan tó dẹ̀ wá ń ṣe yìí, gbogbo ẹ̀ báyìí ara ní lójúmọ́ mi. Ká tó wí ká tó fọ̀, wọ́n á ti ní ọmọ tó bá fẹ́ peace fáwọn nínú ilé, ọmọ tó bá fẹ́ rest of mind fáwọn tí ó fẹ́ káwọn ní high blood pressure. Gbogbo nǹkan tí ọkọ àwọn bá ti ń ṣe, tí bébí àwọn bá ti ń ṣe, la gbọ́dọ̀ máa gbà. Bàbá wa ní ká rí bí bàbá wa, ọ̀wọ̀ tá bá lè fún bàbá wa. I mean, who does that? Ìyẹn náà máa gapá, máa lord over èmi àtàbúrò mi. Ṣé wèrè lélẹ́yìí ni? Ṣé ó ju àwọn tí mo ń bá ṣọ̀rẹ́ lọ nígboro ni? Àbí what is all this rubbish? Ẹ wo ìjẹta oníjẹta yìí, òru jẹta márùn-ún, ó ní nǹkan tèmi àti ẹjọ́ múlẹ̀. Amúyàjà gidi gan. I'm talking about 2 a.m. lóru. Tó dé tí ó jẹ́ káwọn ará estate sùn. Tó ń pariwo kóbà tó ń ṣòfò nínú ilé. Ẹ wo èmi àti amúyàjà gidi gan ni o, kò ń ṣe kékeré. Mo fọ́ lẹ́nu dànù ni. Èwo ni wèrè? Mọ́mì gbé wa lé bọ̀bọ́ yẹn lọ́wọ́ gan o. I'm disappointed. Ẹ ní láti lọ bá wọn sọ̀rọ̀ o. Ẹ bá mọ́mì sọ̀rọ̀ o. Bíọ́lá, dúró náà. Omi pé o bá ọkọ mọ́mì ẹ̀ jà. Àbí mi gẹ̀tẹ̀. Mi ò bọ ọkọ mọ́mì mi jà, mo bó lórí burúkú ọ̀bọ̀n ẹ̀ jà. Ẹ wọ́n àpè lọ́kọ mọ́mì ti tèmi. Irú òṣì wo nìyẹn? Ó yẹ kó bá ọkọ mọ́mì ẹ̀ jà. It's as good as pé òun bá mọ́mì ẹ̀ jà. Ẹ wo èmi ò bá mọ́mì mi jà, bọ̀bọ́ yẹn mo bá jà. Ọkọ mọ́mì ẹ̀ ni now. I'm not sorry pé mo bá jà. Bọ̀bọ́ yẹn stupid gan. Like I said earlier, mi ò fẹ́ máa lanu gbàgà sọ gbogbo nǹkan tó ń ṣe ni. I go injure this guy o. Bíọ́lá, hold on. Mo understand ẹ gan ni. Sórí, èmi àti mọ́mì ẹ̀, ọmọọba ni wá o. Ọmọọba kan ni wá. A kì í ṣọmọ ìyá, bàbá ló pa wá pọ̀. And then, mọ́mì ẹ̀ àti mọ́mì mi àti mọ́mì ẹ̀, orogún ni wọ́n. Orogún gidi. Tó jẹ́ pé ìjà tó ń jà lójoojúmọ́ ló mú mọ́mì mi tó fi kó wa. Tán dẹ̀ kúrò nílé ọkọ wọn tàdé roko tonúdé ni. So, ọ̀rọ̀ yẹn kò gba ẹnu mi pé kí n sọ pé mo fẹ́ lọ pe mọ́mì ẹ̀ kí n fi máa bá wọn sọ̀rọ̀. In fact, tí mọ́mì ẹ̀ bá gbọ́ pé o pè mí pé o fi irú ọ̀rọ̀ yìí o fi lọ̀ mí àbí o fi ẹjọ́ wọn o fi sùn mí, I know she will not be happy with you. I believe that she will not be happy with you. So advice tí mo máa fún ẹ, wá ẹnìkan nínú family dáàdì mi tó dàgbà tó lọ́jọ́ lórí, bó ṣe ru ẹjọ́ ẹ̀ fún mi ni kò ṣe bá mi rò fún wọn. So wọ́n máa put it through, mo dẹ̀ mọ̀ wọ́n máa bá mọ́mì ẹ̀ sọ̀rọ̀, but èmi o no it's a no go area. Mi ò lè lọ bá mọ́mì ẹ̀. Ṣùgbọ́n. Ó dùn mí o. Mo mọ̀ pé tó bá yẹ kíkẹ́ wà níbí báyìí gan ni. Tó bá yẹ pé òun gan kò ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín ni. Kíkẹ́ ò tí mọ̀ pé mo ti dé. Bíọ́lá, má bínú,
but mo mọ̀ pé everything will be fine. Ṣùgbọ́n just keep but the habit of pé òun bá ọkọ mọ́mí ẹja no ó kàn dàbí pé òun bá mọ́mí ẹja ni. Ó lè sọ pé kó má marry now. Wọ́n máa marry. Ṣé mo ní kó má marry ni? Mi ò ní kó má marry náà. Tó bá fẹ́ marry kó marry ẹni tó lọ́pọlọ. Kó má jẹ́ chewing gum boy yẹn náà máa gbé káàkiri. But mo rí happiness ń bẹ ni now. Tó bá rí happiness ń bẹ àbí wọn rí happiness ń bẹ kó fẹ́ wọn lọ síta. Ṣáwọn náà máa fẹ́ ọkọ ní àbọ̀kọ ló yẹ kó fẹ́ wọn. What's all this nonsense? Mi ò kéré mọ́ náà mo mọ nǹkan tí mò ń sọ náà. Biola, okay. Oh, yeah, me. Oh, you're fighting for your right. It's fine. But try, Lossi, in your family, daddy. Bami, when you come, joy for everything will be fine. Auntie, we're just giving my love. Man, no, we're going to No, Biola, man, look where you're alone. Oh, need that tibaja. Respect to fun mommy and no niko fun. Kato máa sọ fún mi pé tí mo mọ age òun tí mo ṣe kinní kan. Má jẹ́ kí yẹn bother. Orí náà fi mọ age ni. Orí ẹ̀ ti tóbi jori mi. Ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni. Biola is okay, mo understand. Mo understand ṣùgbọ́n. Try kó wáyàn kó fi ẹjọ́ ẹ̀sùn. Don't take laws into your hand. Please, please, please don't take laws into your hand. Ṣùgbọ́n, Biola, all right. Jọ, má gbàgbé àti send account number sí mi. Mo ti gbọ́, máa send ẹ̀ sí yín. Ẹ má tẹ̀ sún mi síwájú because I don't know. Ṣá take it easy, Take it easy, Biola. Mo understand gbogbo ẹ̀, mo understand. Take it easy. Really understand. Mo understand. You see? Anyways, I'm a sort around. Abiola. Kíkẹ́lọ. Meeting tí mo pè yìí. Very brief meeting ló yẹ kó jẹ́ o. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé mo máa ń lọ sí UK for medicals. Àsìkò ti tó fún mi láti lọ. All right? And ẹ̀yin àti bébì mi lè máa wà lé. Mi lè fẹ́ wàhálà at all for my baby. Ìfẹ́ jọgbọ́n. Mommy, mo mọ̀ pé nísìnyí tẹ́yìn travel lọ sí UK. Instead táwọn máa fi wà ń bíbá ẹ̀ tó ń ṣe anything. Wọ́n ṣe máa lọ sílé wọn. Then tẹ́ bá ṣe ń bọ̀ ẹ pé wọn àbí kán pè yín ẹ tún pàdé ara yín padà. Or what do you think? Yes, of course. You shut up your mouth. Ilé tí ẹbí ti báwo? Ilé yìí, ilé tí ẹ náà ni. My house is his house. Sure. My body is his body. My soul and spirit is his. Gbogbo nǹkan tí mo ní pátápátá àti ètò mi àti ètò mi tí ẹ ní. Ẹ̀yin méjì gan property ẹ lẹ́jẹ́. Sure. As my children. Is your new father. But mommy, ilé daddy ti wá la wà yìí now. Shut up, daddy yín wò. The daddy yín bí ti báwo. Ṣé méjì wà mí gbà tá lè foundation ilé yìí. Abẹ́ rojú wọn. Ṣé méjì wà mí ni? Baby. Yes, love. Sure, you got to answer. For the past 4 hours, I was in the bedroom lateral. So I give me any problem. I know. Oh, tí bá wọn sọ̀rọ̀ 4 minutes. Wọ́n ti ń fa wàhálà. So I give me any wàhálà rárá. I know. You can just imagine. That's why I love you. Ẹ fẹ́ kí meeting brief. Yes. Biola, Kíkẹ́, I know you made it shame me. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Mo lè ṣe the unthinkable lórí ọ̀rọ̀ baby mi yìí o. Anybody tó bá jẹ́ kí inú mi dùn, tó fẹ́ fún mi ní blood pressure, tó fẹ́ kí n tètè ṣọkú, mo lè disown o. Máa yára mi yá ni o. Mo lè disown anybody o. Tó bá fẹ́ happiness mi, tó fẹ́ kẹ́mi mi gùn. Máa yára mi yá ni o. Bí dẹ̀ ṣe ń sọ lọ, kò sí nǹkan tó páyé pọ̀. Yàrá ò páyé pọ̀. Oúnjẹ ò páyé pọ̀. Look, mo ti fowó s'account ẹ̀yin méjì. And honey, baby, mo ti gba cook. So, o máa wá sóúnjẹ fún ẹ. Thank you so much. Anything you want, I'll give you the number. Just call her,
hot food. I know you like it very hot. Yeah, thank you so much. Boiling hot. Thank you so much. Thank you so much, baby. So, tell you, my friend, Jẹun. Mo ti send owó sí àkáǹtì, mo ti transfer owó, oúnjẹ wà nílé. Tó méjì ló wà ní compound. Keys méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. The SUV for my darling. The salon car, Abiola, you won't come out. If you have to go anywhere. Kike, you will quickly drive. So if you have to go out, Bodai, bá ready láti gbé jáde àgbé lọ. Tó bá dé ready, what public transport? But mommy, me not in drive there now. Public transport, báwo mi ò public transport o. You drive lóòótọ́. Èló ni mo ná hospital about 3 months ago. Tó lọ fi mọ́tò gbá yẹn. Ṣebí last time táwọn náà mo ti yó, àwọn náà fi mọ́tò yẹn gbá. Kí lèmi àti wọn fi yàtọ̀ síra wa. Shut up your mouth. Shut up your mouth. Shut up your mouth, two of you. I know you shame me. You think I'm joking? I know you shame me. Baby. Yes, love. Surely got to Monso. Surely. I know. Surely got to Monso. I'm sorry. Me in Latin house or Joe. I know. But all because of you. Thank you. Hey, one more. Can you get shape? Baby, I won't refuse the visa. People tripping saying, "We are catch your lonely." And I promise you, baby. Yes, I promise you. Timade yen ma fi Alright, baby. And bu trip ti ma lo ba ju ma lonely. Oh, that's I my won't darling. leave you in this kind of situation. Thank you so much. Ever again, it would never happen. Thank you, darling. Never. I love you. I love you too. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló tẹ jáwọ́ nínú room mi bẹ́ẹ̀ yẹn? No common sense náà ó yẹ kẹ́ mọ̀ pé ó yẹ kẹ́ kànlẹ̀kùn kẹ́ tó wọlé inú room obìnrin rẹ fọwọ́ for God's sake. Kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá? Kí ni panla ẹ gbé sára tó ń pariwo? Ìyẹ́ olókùn bòkè gan-an à ń fọ́. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ sọnù? Mo fẹ́ kó bá mi dáná ni nítorí pé cook tí ìyá ẹ gbà kó máa sóúnjẹ fún mi kò sí around. So mo fẹ́ kó dáná fún mi kó tó jáde. Dàdá wá super ni. Kí n dáná fún yín àbí mo ti dáná. Tí o bá dáná yẹn má padà wọnú léde ni o. Kí má wọnú ilé bàbá mi. Kí má padà wọnú ilé bàbá mi. Ó jẹ́ lẹ́yìn. Má di èmi. Ẹ má tọra yín. Ẹ mọ̀ tán mọ́nàmọ́ná àbí mo ti dáná ni. Ń dáná fún yín. Ó jẹ́ kúkú yín. Àbí mi ní kúkú tó gbà fún yín kó tó travel. Ẹ wẹ́jọ́ torí Ọlọ́run. Wá wà báyìí ló ti wá wọ ilé ìwọ̀n ṣá. Ọ̀gá ọ̀ ìwà sílẹ̀ sílẹ̀ tó kàn án wọlé. Kíkẹ́! Ṣé wọ́n kọ́kọ́ lẹ̀kùn ni? Báyìí bí ti ẹ fọ́. Bó di rí. Yeah, who is that? Oh, it's Judy. Ṣé wọ́n okay? Damilola ti sọ̀rọ̀ yín fún mi gan-an. So kẹ́ feel at home. Ẹ jókòó. Kí lẹ fẹ́ bóyá drink omi or something. It's okay. You can take your leave. I'll be right back. Okay. Ṣé wàá okay jàre? Báwo ni? Ṣé kí
the drink. This will be fine. Oh. Good. Do you care for this or this? No. We'll find anything for now. Are you sure? Yeah. Look so pretty. Yes. Oh, she ní United States rí ni. Oh, Adema appreciate àwọn nǹkan tó dáa tó bá rí báyìí ní United States. Ojú yín dẹ̀ wá tutù gan tó gún régé báyìí. Yes. Ṣé wàá okay? Bẹ́ẹ̀. Ẹ ṣọ́. Abẹ́ careful, mo ní àwọn ẹran díndín nínú kitchen. Ó yẹ careful díẹ̀ ń bẹ̀ kí. Ṣé wàá okay? Feel comfortable. This is my house. Yeah, it's my house, yeah. But babe, daddy is nice come. To bury one she see me nígbà tí mo dé. In fact, he gave me a very warm reception. Báwo ni my darling, jókòó, lele, Bíọ́lá ló wá wá, kíni kan ṣá kí mi, ṣe dáadáa sí mi. Kódà wọ́n ní ṣé brandy ló fẹ́ àbí juice, wọ́n ti gbé brandy àti juice wá. Wọ́n tún láwọn lẹ́run dídí nínú kitchen. This man is very nice. So. To start with, that man is not my dad. He can never be my dad. Wo complexion mi now. Wo ti mommy mi àtàbúrò mi. Ọmọ àlè ló ń pè mí ni. No now. Ṣé ìyẹn lè bí mi ni? Báwo ló jẹ́ máa pè rẹ̀ fún ẹni dad mi tí wọ́n náà kàn máa wà bá ẹ̀ bẹ́ẹ̀. Èmi ò mọ ibi tí yẹn ti rìn wá. Báwo ló jẹ́ máa jẹ́ dad mi? Kókó tó kàn dúdú bí ìnànà àmúre yẹn. Ó fún ẹni brandy, ó fún ẹni juice, ó dẹ̀ gba ọmú. No, èmi sọ pé mo wà okay ni. Àbí téèyàn ṣe dé for the first time. Kí àṣà ìgbẹ́nu sọ tí bẹ́ẹ̀. Beautiful. Bóyá wà okay yẹn ni kò ṣe máa wà okay pẹ̀lú ẹ̀ lọ for life. Má gba anything lọ́wọ́ ẹ̀ o. Mo ti fẹ́ pé family doctor wa kó wá check ẹ̀ up ni ẹ̀. Because ó gbọ́dọ̀ gba nǹkan lọ́wọ́ ẹ̀ o. Green snake ni o. He's a dangerous human being. I'm telling you. Wọ́n dey sound very convincing. Wọ́n ní gbogbo àwọn iron doors àwọn Germany làwọn ti rà á. Bó ṣe ń kó furniture dé láti Turkey báyìí ni wọ́n kó iron doors wá láti Germany. Pé in fact bàtà fẹ́ ṣe dẹ́kì níbí báyìí pé àwọn kó àwọn ìbò yẹn wá láti Germany wá. Ṣàtọ̀ gbogbo ẹ̀. Irọ́ ló ń pa. Tó bá ti róbìnrin báyẹn jẹ́ máa rú ni. Kò sí nǹkan tí ó lè sọ. Anything, kò sí nǹkan tó lè sọ. Wọ́n kọ́ ló nílé o. Ọmọ mi ló nílé o. Bóyá máa ń parọ́ fáwọn èèyàn káàkiri ni ẹ̀pọ̀ òun ló nílé. Ẹ tó ti convince ara ẹ̀ pé ilé òun ló ní. Mi ló ń bọ̀ kò níṣẹ́ bọ̀ wọ́n yẹn ò ní anything. Lọ́múra bẹ́ẹ̀. Kí ni ẹni tó máa wọ bàtà sójà ní pálọ̀ láì lọ́bi kankan wá dé máa rìn kiri bí ẹja ní aquarium. Ojú kan á wá dalẹ̀ ẹsẹ̀ á máa rùn. A kó gbogbo chain wèrè sọ́rùn. Gold pọ̀ in fact wọ́n sọ pé àpé kò ń ṣe normal gold pé diamond wà nínú àwọn. Ẹ ṣe wá ń fọ́ ni wo yín ojú ẹ̀ bí ń sọ̀rọ̀. Wọ́n ní pé tó bá lọ tẹ̀ lórí iná pé diamond ó máa tọ́nà ní yẹ́nyẹ́nyẹ́nyẹ́. Good wo torí ọlọ inferiority complex ni. Ẹni tó yẹ pé kó fẹ́ jí mu mi ní kitchen ní 4:30 kó jẹ́ 3:30 ó máa múra máa ṣe bí kíní kiri ó kọ́ lónìí lé o. Lọ́n dìbí àlùbọ́sà bẹ̀rẹ̀. Lọ́n tinú aṣọ bọ́ sínú aṣọ. Kí ló mọ̀ kó jẹun kó gbowó lọ́wọ́ mọ́mí náà ọmọ máa kọ́ everything fún. Don't torí Ọlọ́run má ever gba anything lọ́wọ́ ẹ̀ mọ́. Ọ̀rọ̀ yín kò gbọ́dọ̀ ju high and buy lọ. Ẹ má exchange words ẹ má ṣe anything mo sọ fún ẹ o. Irú rubbish wo nìyẹn? Ó ga o. Máa yẹn èèyàn àwọn yẹn tó sì kí o. Sọ akọ́lọ́ nílé náà múra kiri bẹ́yẹn. Èmi ló wá wá o. Kìkì aṣọ bí àlùbọ́sà ni. Kí ló rí tó bá rí gbogbo tó bá wọ yàrá ẹ̀ aṣọ ló kún bẹ́ẹ̀ bàtà everything kí ni kò dé ní lọ́bi kọ́kọ́ jókòó ti TV látàárọ̀ sílẹ̀ máa mọtí máa rẹ́rìn-ín bá lórí burúkú láyé bàjẹ́. No now. The man is a total nuisance. Kò mójú kò mọ́ra bí olóko ńlá. Wọ́n parú òwe bẹ́ẹ̀ yẹn tán lójú àgbàlagbà. Ẹ má bínú sá. Ẹ wo uncle. That Jide guy is so annoying. Ẹ lè understand. Uncle, àní ọjọ́ kan mo wà nínú sitting room. Mommy náà wà nínú sitting room. Máa kan wá from nowhere. Ó kàn fún mommy ní ládì ni. Why? Ó tún nà yá yín ni. Uncle kò nà wọ́n o. Lójú ara wọn, wọ́n ń bá mommy ṣeré ni. Mommy náà wá máa rẹ́rìn, wọ́n máa bóskẹ́, wọ́n máa ṣe bí ọ̀dẹ̀. Àwọn kinní yẹn máa irritate mi. Ó rántí
ọjọ́ tí mọ́mì dédé wọ bikini jáde sí living room. Bikini? Ẹ ti ní swimming pool ní compound yìí? Ní swimming pool kankan. Lójú mọ́mì wọ́n feel young ni. Bọ̀bọ́ yẹn ti finger brain wọn. Wọ́n kọ́ wọ́n bọ́ta lọ́ba tún spin tó ń ṣàkọ́. Èmi àtàbúrò mi ti ẹ̀kọ́ kọ́ pé tábà lọ lálejò ní bálọ̀ nǹkan tẹ̀lé jáde bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni bọ̀bọ́ yẹn náà ń bóyin bọ̀ lẹ́yìn tó tẹ̀lé wọn tó wọ pátá lásán tí ẹ̀ náà ṣe láńgbáláńgbá káàkiri táwọn méjì jọ no. Alẹ́ ariwo ńkọ́ uncountable times tí mọ́mí àti ọkọ wọn bá make out báyìí uncle ariwo yẹn máa ń pọ̀ gbogbo estate wa pátá ló máa mọ̀ pọ̀ ń ṣe nǹkan ẹ máa gbọ́ ariwo yẹn ní 9 mẹ́wàá ni ẹ máa gbọ́ kóbá wáwù yìí mọ́mí a máa sound wọ́n á máa pariwo èmi àti bọ̀dá mi àkí ń lè sùn. No. This is not sounding right at all. This is not sounding right at all. Ẹ wo kò tó síbẹ̀ o wọ́n tún máa wo blue film nínú sitting room tí ìgbà tí bọ̀dá mi bá complain pé kọ́ máa wò kọ́ bẹ́ẹ̀ yẹn lójú wa náà ìkọ̀ọ̀kan wá ní rárá o ká má complain o káwọn má gbé yẹn wá fáwọn o adult film ni o kò dẹ̀ sí minor nínú ilé o tí ò bá tẹ́ wa lọ́rùn káwa jáde fáwọn o ká fi ilé sílẹ̀ fáwọn àtọkọ àwọn o you can imagine mommy telling us that nínú ilé dáàdi wa. Ṣètì ẹ̀rí nísìnyí tí mọ́mì ti travel bọ̀bọ́ yẹn tí ó ti wá worse òróró ló máa ń wọlé àfi bí ọ̀rọ̀ a máa báńgì ilẹ̀kùn gbígbígbígbí tá bá ṣe ṣílẹ̀kùn fún báyìí tó bá ń rọ ẹni tó ṣílẹ̀kùn fún tó rọ́kò lọ́nà bá á bì sí gbogbo living room ni everywhere máa rùn mélòó la fẹ́ kà. habits everywhere I mess up everywhere tó bá wá dàrọ tójú ẹ̀dá tó rí gbogbo ẹbí á pè mí á ní kémi wá kó kémi clean up everywhere you can imagine stuff like that. Uncle, we are tired. Ẹ jọ̀ọ́ ní láti bá mọ́mì sọ̀rọ̀. A lè continue báyìí, kò lè má lọ báyìí. Ẹ jọ̀ọ́ help wa. Uncle, kò tún tó síbẹ̀ o. Àánú aláàánú yìí. Wait. It's okay. That's okay. Sir? It's okay. Etí mi ti kún. Lóde. Wo, má worry. Ẹ má worry ẹ̀yin méjèèjì. Tí mọ́mì yín bá dé láti UK tó lọ, màá yọjú sí. I must sort it out. Èló ni iṣẹ́ yẹn o? Mo fẹ́ jẹ iṣẹ́ yẹn o. Èló ni iṣẹ́ yẹn o? Ohun tọ́lọ́run fún ẹ ọjà ni mo fẹ́ jẹ iṣẹ́ yẹn. Ohun tọ́lọ́run fún ẹ kì pọ́pọ́. Mo fẹ́ jẹ iṣẹ́ yẹn. Ọwọ́ mélòó la fi ń jẹba láì fọ̀dọ́ ọwọ́ mélòó la fi ń jẹba láì fọ̀dọ́ mílíọ̀nù láyé dẹ́gbà fọ̀dọ́ mílíọ̀nù láyé dẹ́gbà láì fọ̀dọ́. Ṣùgbọ́n ọwọ́ mẹ́ta o. Ṣùgbọ́n ọwọ́ mẹ́ta o. Ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì ń bọ̀ wáyé. Ṣùgbọ́n ọwọ́ mẹ́ta. Ṣùgbọ́n ọwọ́ mẹ́ta. Ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì ń bọ̀ wá. Ẹ̀yin méjèèjì ẹ̀ ń ṣe èrè orí yín burú ayé yín bàjẹ́ ògùn máa pa yín ni ẹ̀ ń ṣe èrè ẹ̀yin méjèèjì babe. Kí ló fẹ́ pè? Kilimanjaro ni irú pátá àwọn olè ń bá mi lò yẹ bọ́lọ̀ ló ń pè mí ní àbótè ẹ wá sọra yín dáta ẹ ń nọra yín mílímìlì ọwọ́ márùn-ún la fi ń jẹba 5 kóńdó ọ sọ fẹ́ pé mi ìgbà bọ́ọ̀lì ọ sọ fẹ́ pé tẹ́tẹ́ mo ń wọ shirt ó sọ mí di dìrìn what nonsense is that àdàbà yín wá pò gèdè bí pẹ́yẹ létè mi ò gbọ́ tẹ́tẹ́ igbó ma ní sọ mí di bọ̀ọ̀lọ̀ ni irú rọ́bìsì wo nìyẹn níṣẹ́jú mi ọ̀gbẹ́ni oboye stọta kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ ṣé mi ka ẹni o tún lùlù ọ̀nà ẹni 5 wọ o sọ 5 million mílímìlì èmi ò mọ mílíọ̀n mi mọ 5 o tún nú ẹ sí 3 million naira níṣẹ́jú mi bíbá ó ti ẹ̀ dá o ti overstay welcome ẹ̀ wọlé ń bẹ̀ yẹn sí kò lọ change aṣọ ẹ̀ kò lè gbé gbogbo báàgì ẹ̀ à ń jáde. ṣó ń lé mi ni. Mo náà ń jáde mo ti múra mo fẹ́ jáde tẹ́lẹ̀
tó bá pé mo fẹ́ lé ẹni wọ́n nìkan ni màá tarí ẹ síta dànù mo sọ wo mo fẹ́ jáde tẹ́lẹ̀ so wọlé lọ wọṣọ ẹ kọ make sure o gbàgbé ẹrù ẹ kankan gbé bàgẹ́ à ń jáde. bọ̀bọ̀ ìṣẹ̀lẹ̀ jọ ta ló ń bá sọ̀rọ̀ ò jáde torí pé mi ò kí ń fọwọ́ kan obìnrin bẹ́ẹ̀ abẹ́ẹ̀ máa rí wọn lórí ilé náà ó ṣorí bí ṣọ́ọ̀kì tipa lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́. Ìjókòó tí mo wá jókòó nípa ẹ̀lẹ́ kò ṣe ìjókòó tó jẹ́ pé inú mi dùn sí nítorí nínú family wa the Macaulays a ní philosophy pé a kì í pry nínú affairs nuclear family ká wá máa kí extended family wa máa yanjú rọ̀ sínú nuclear family affairs. We don't do that. But ibi tí ọ̀rọ̀ dé yìí, I have to come here to represent because wọ́n ní bàbá kú ni. Nígbà tí ẹ̀gbọ́n mi tó jẹ́ ọkọ tiẹ̀ tó ti ṣaláìsí, I just have to be here to do this because several times ni àwọn ọmọ yẹn ti wá tó ti wá complain fún mi pé àlejò ẹ̀ kan, you know, pé máa ń ṣe bí ẹni tí ò mójú tí ò mọ́ra bí ẹnìkan òkè ọ̀hún, you know. So and you need to let this your guest understand pé tó bá ní problem pẹ̀lú àwọn ọmọ yìí nínú ilé yìí, àṣà Yorùbá la máa tẹ̀lé tí wọ́n philosophize pé lílọ ní fàlejò tó lọ fẹ́ yàwó baálé tí baálé bá gbà yàwó àlejò yẹn náà ló máa jáde nílẹ̀. So if these children are not comfortable with him, no matter mi ìfẹ́ mọ̀ kò bá ṣe kó já wọn lọ wrong kó já wọn lọ right kò matter, àwọn ni baálé níbi ilé wọn rẹ̀ torí ilé bàbá wọn ni. So àlejò yìí ló máa jáde fún wọn. Kò jẹ́ ìdí tí èmi fi wá, kò jẹ́ àpá tẹ́mi mú wá. Lákọ̀ọ́kọ́ náà kọ́ ẹ ṣe mọ̀ sá. Ẹ kú gbogbo ìgbà mi, ẹ kú kó má bàjẹ́, ẹ pẹ́ fún wa. Ọ̀nkú, ẹ má bínú sá o. Lákọ̀ọ́kọ́ náà, mo fẹ́ correct word kan tẹ́ ń lò. Ẹ ti lò bí ẹ̀mejì mẹ́ta nínú ọ̀rọ̀ yín. Ìyẹn ni ti guest àbálejò. Sá, kò sí àlejò kankan nínú ilé mi. Ọ̀parọ̀. Mi ì ní guest ń bí. Ọkọ ló ń bá mi gbé. Oh. Bébì mi, ọkọ mi ìdùnnú ayọ̀ mi, onítèmi, adé orí mi. Oxygen in my lungs. Ló ń bá mi gbé. Abíọ́lá, kíkẹ́ lọ́mọ. Nǹkan àwọn ọmọ yóò ń ṣọmọ dáadáa. Ìtàn làwọn ọmọ ìfẹ́ gbọ́. Ìtàn tí kò yẹ kó gbọ́ títí tí màá fi kú. Òun lè fẹ́ gbọ́. Kọ́lọ́run dé bá mi kẹ́ ọkọ mi. Kọ́lọ́run túbọ̀ bá mi tẹ́ sí afẹ́fẹ́ rere. Olúwa Káyọ̀dé máa kọ́lé tèmi nìkan. Ọkùnrin ni. Ọkọ dáadáa ni. Káyọ̀dé máa kọ́lé.
May your soul continue to rest in peace. Amen. Ẹni ilé bàbá wọn. Ilé ta ni sá? Ilé wọn. Ilé mi ni ilé yìí sá. Nobody is disputing that. Ìtàn wà díẹ̀. Àwọn ló fẹ́ kí n sọ tán tí ó yẹ kí n sọ. Bàbá yín. Ṣé ń gbọ́? Ilé yìí. Bóyá tóbi tó yìí. 80% owó. Àti tá fi rálẹ̀ o. Àti tá fi kọ́. 80% owó mi ló wà bẹ́ẹ̀. 20% péré ní ti bàbá yín. Ọkọ alálùbáríkà ni. Mo bẹ̀gbọ́n yín láṣìírí ni. Ẹ ṣáà mọ̀ bá ṣe máa ń ṣe lọ́kọláya. Láyé ìgbà tí wa kò dàbí sí tí gbogbo nǹkan ti dàrú. Tí Ọlọ́run bá bless àwọn obìnrin, a máa bàṣírí àwọn ọkọ wa ni. Olùbàṣírí Ọlọ́run ṣe mí fọ́kùnrin. Bí Ọlọ́run ṣe lò mí fún bàbá yín láti bò láṣìírí títí tó fi jẹ́ Ọlọ́run nípè. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ń lò mí fún bébí mi. Sà, ṣé wá rí bébí mi tó ń sọ yìí o? Kó ṣẹ́dún á rí lẹ́yìn. Ọ̀nkú, tẹ́ bá rí, góòlù ọrùn èmi kọ́ mo rà, ọ̀tẹ́ ni. Kó ṣẹ́dún á rí, ó náwó tí ẹ o. Ṣùgbọ́n Ọlọ́run kàn ń lò mí láti bò láṣìírí ni. Bẹ́ẹ̀ kẹ́ lọ́lọ́run ń lò fún mi sà. Tẹ́ bá mú ọ̀nà tọ́lọ́run fi ń lo ọmọkùnrin fún mi. Ẹ má bá mi hallelujah ẹnu yẹn á máa dùn, ẹ má gbégbá ọpẹ́ torí ọ̀rọ̀ mi ni. Ìyún dáadáa lọ́kùnrin yìí o. Ṣé ń gbọ́ sà? Tá bá wà nínú yàrá, tá ń ṣe bí lọ́kọláya, tí mò ń bọ̀, tí mò ń jù, tí mò ń ṣe gbogbo ẹ̀. A máa ní, let's say a prayer for your late husband. Ikú bàbá yín ló ń kú lọ. Ẹ wo wọ́n mi sà. Ẹ wo kò sí boyfriend kankan bí kan, ọkọ mi ni. Ọkọ tèmi gangan ni o. Ọkọ mi ni. Ṣé tẹ́lẹ̀ kò sí ríǹgì lọ́wọ́ mi? Ẹ ríǹgì, ìjà yín ló ń jà. Put a ring on it, like mo ń sọ láti jọjọ́ máa ní tí bá ti ní bébì mi put a ring on it. A ní àwọn ọmọ yìí bàbá wọn tó bá ń rí ríǹgì, wọ́n máa ronú bàbá wọn. Ní kò ṣe put a ring on it. Gbé tó ń pùtù sí, ó pọ̀ ju ríǹgì lọ. Ayọ̀ mi, ìdùnnú mi, ẹjọ́ sà, kẹ́gbọ́n yín tó kú, ọ̀gbẹ́ ìfì àjẹmí náà. Missionary nìkan ni gbogbo 18 years tí mo fi fẹ́ gbọ́ yín, missionary nìkan ni nísìn ẹ̀ṣẹ́ yìí mọ́kàn tó ń jẹ́ scissors. Kí ni scissors? Ṣé mọ́kàn tó jẹ́ dọ́gì ní ìgbọ́rí? Ìgbà tí bébí mi kéde mọ iṣẹ́ takuntakun tó ń ṣe gbèsè ayé mi. Òun rè ní kí bàbá yín tó kú, mélòó ni mí? Òun rè mélòó ló wà bẹ́ẹ̀? Ṣé ẹni pọ́ ti yọ? Sáà. You know what? Let's go forward. Yes, sir. Ṣé gbogbo àwọn ètò ọ̀sọ̀ kò necessary? Yóò sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n mi, bringing it up too much. You're making me emotional. And ó tún sọ̀rọ̀ tó pọ̀jù nípa àlejò ẹ̀gẹ̀. No, èmi tèmi fẹ́ ká sọ̀rọ̀ lé lórí àwọn ọmọ. What's their stake now? Pẹ̀lú gbogbo tuntun tó tún sọ kalẹ̀ yìí. Adà fún yín sà, ẹwà Abíọ́lá mi, ẹjọ́ lọ́mọkùnrin ní èjẹ̀ yìí, ṣé bàbá ẹ̀ ò ti fẹ́ mi? Ṣé kò tó kí Bíọ́lá kó dání létí ẹ̀? Bó jẹ́ rẹ́ǹtì ni, bó jẹ́ ó máa kọ́ ni. Ṣé kò sówó ní àkáǹtì ẹ̀ ni? Ẹ wo kíkẹ́ lọ́mọ, ẹ wò ẹ bá mi wò. Kí ló rọ́ǹgì tí kíkẹ́ bá ti mú ọkọ wálé? Ká ti ṣe introduction, ká ti gbé gèlè, kí bébì mi ti jókòó bí bàbá, kẹ́yìn náà ti jókòó bí olórí ẹbí. Kẹwàá rún mi mọ́ láàrin yín. Ṣé kò ètò? Mọ́mì, lọ́rọ̀ kan ṣá, nǹkan tẹ́ ń sọ ni wípé kémi àtàbúrò mi ká wá bí gbà. Àbí? Ká ṣiṣẹ́ owó, ká lọ rẹ́ǹtì ilé síta, àbí? Ṣé kò tó bẹ́ẹ̀? Ok, ó ti yẹ, ẹ ṣe gan. Ìlúnà Bíọ́lá, ọ̀nkú. Tó bá jẹ́ pé àwọn ọmọ yìí ò ń ṣọ̀dájú, tó bá jẹ́ pé wọ́n ń ṣe ọ̀dájú ni, ọ̀nkú Bíọ́lá yìí kò ń ṣe yìí, ó burú. Ó burú. Ṣé ìtì gbọ́rú ẹ̀rí? Bébí mi á dìde ní tó bá jẹ́ pé ibi tí gbogbo nǹkan ti yẹ bó ṣe yẹ kó ní ni bí living room ṣe ní báyìí tá a wà nínú honeymoon David àti bébí mi wà lọ́nìmọ̀ ṣé kò yẹ ká ti dàbírú
ká wọ kitchen bébì mi sọ ó ní tá bá tọ washing machine time tí washing machine yẹn máa ṣe gigigigigigigigi tí bá di washing machine yẹn mú báyìí tó dúró sẹ́yìn mi báyìí tó dúró iṣẹ́ burúkú lọ nìyẹn iṣẹ́ burúkú ó lọ nìyẹn. Decorum. Uncle, ẹ má bínú, sir. With all due respect, ẹ má bínú, mi ò mean láti work out on you. But mi ò lè jókòó síbí báyìí kí n máa fojú rí kí n máa fetí gbọ́ gbogbo nǹkan tán. Ẹ bí ẹran nǹkan tí mọ́mì ń sọ. Tó ṣe bí òwe sà. Àwọn Yorùbá náà máa ń sọ pé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú ẹ̀, àdòdìndì. Mọ́mì mi ti ní ká wá bí gbà ká ṣiṣẹ́ owó, right? I'm leaving this house today. I'm leaving this house today. To where? What that mean? Fadike. Fadike. Era, sir. Sure, okay. Baby. Mo want you around. Around, baby. Yeah, about 2 minutes ago. Yeah. I'm sorry. Ọmọ ẹ̀fẹ̀ báyìí ló jẹ́ ewu ọkùnrin ewu mọ́. Ta ni mo ròyìn kọ́rẹ́ náà ẹ̀jẹ̀ mi òsìkì wíṣkì ní sẹ́ ìrìndé yẹ́ máa mi kòkó. Màmá gbọ́ kó. Ọlọ́run jẹ́ ìyẹn pọ̀ gbogbo tún fine. Finest. Bàbá ẹ̀. Àbọ̀. Ṣá, Charlie. Pàdé mi lélẹ̀ súnmọ́ ìgbà ìrírí náà ṣẹlẹ̀ lọ́dà pẹ̀lú rẹ̀. Àtijọ́ wà gan. Yọ́lá lórúkọ ẹ̀. Rama. Èmi àti àtijọ́ wà látàrí bàbá Fẹ́lá látàrí fún Jésù àǹkì. So, òun dẹ̀ jọ ọmọ get inside ní gbogbo gbà ẹ̀. Bọ̀ nísìnyí báyìí ó sọ pé òun fẹ́ wọ street, òun fẹ́ máa tẹ̀ka. Ó sì yẹn bẹ́ẹ̀. Mo dẹ̀ fẹ́ kí nǹkan tó ṣe aláyé sí bí Chuks ó ṣe òun náà. Reason tí mo wá nìyẹn pé kẹ́ bá mi run street fún. Ó yẹ yín bẹ́ẹ̀. Ń gbọ́, wọn ló fẹ́ ṣáṣe ó fẹ́ múlẹ̀. Àlàyé tó wọ́n kó lára gbogbo èdè náà ibo ló pò gbà. Stop ẹ̀. Máa jọba wà tó fẹ́ fi kọ́ dọ̀bálẹ̀ fún mi. Sọ̀rọ̀. Jẹ́ kó máa yé o, gbogbo ohun tó lọ kún sórí ẹ̀, má ṣàṣàkóṣà o, mi ò ráyè o. Ẹni jẹ́ kó mọ̀. Why you dey run? You dey close. Òṣà. Ọmọ pẹ́ lòun náà kò lè tì gọ́bọ̀ ajé. Ṣẹ́nu eléyìí bó ṣá. Gbọ́, ṣẹ́nu ẹ̀ bò. Obo. Gbà! Ọ̀nsẹ́nu ìjà ẹ̀ bò. Obo. Ẹnu ẹ̀ bò. Obo. Mi lè mú fún wa fún yín, ó yẹ kẹ́ ṣe mọ̀, ó ti pẹ́ láti 1930. Bàbá ẹ̀ kó bẹ̀rẹ̀ náà. Ìjayà ó pọ̀ sẹ̀ wọ́n ti wá ó máa ṣe iná máa gidi ni wá. Ọ̀nsẹ́ ni àwọn jẹ̀kùn yẹn ń tàgẹ́ ẹ̀. Tẹ́lẹ̀ fún mi wá kí ló ṣe yẹ tó fẹ́ máa wá ní China. Má ṣe bá dẹ́ngẹ́ o. Tẹ́lẹ̀ kí ló ṣe yẹ wá yé ṣe lè ìsọjọ́. Ìsọjọ́. Láàrin ta ẹ̀. Bring it down. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Mr. Jide náà organize teenagers house party fún wa. And bí ó ṣe lọ níbí náà làwọn adult náà ń lọ ní so ẹ wá mọ̀ kó tó ṣẹlẹ̀ báyìí ni pé ṣé kí n bẹ̀ ṣé kí n bẹ̀ okay. Mr. Jide sọ wípé àǹfààní wà fún everybody ló wà ìkan ló wà ṣá pé ó lè join VIP. But one condition I dey like give you. Condition I'm go. The best dancer
ló máa ní àǹfààní láti join VIP. It's going to be me, Kò tó like. sí bẹ́ẹ̀ sẹ́. Okay. So, ẹ tún wá ní chance láti win 500k. Ìwọ tó bá wẹ̀ jójó 100 naira. Ìwọ tó bá jójó wàásù. Ìwọ tó bá wẹ̀ jójó 500k. Ṣé o fẹ́ gbọ́ èmi màá mú wínà? DJ fún mi ní ṣáyẹ̀. Bọ̀dá mi. Bọ̀dá mi. Ẹ dẹ̀ fi mí sílẹ̀, ẹ dẹ̀ lọ. Gbogbo nǹkan ti dàrú, ẹ wo gbogbo nǹkan tí ẹ yé mi mọ́ ó ti sú mi. Ẹ dẹ̀ fi mí sílẹ̀, ẹ dẹ̀ lọ. Àló tiẹ̀ tún ti worst ṣiṣẹ́ ṣe bí pàtẹ́yìn tiẹ̀ ṣe wọ aráàlú tiẹ̀ ṣe ń da díẹ̀ nísìnyí gbogbo ẹ̀ tiẹ̀ ti bàjẹ́ gbogbo ẹ̀ ti dàrú ṣé rí mo yín bá yín sọ̀rọ̀ yìí wọ́n ń ṣe patí nínú ilé wa báyìí nínú ilé wa kò yàtọ̀ sí club house mọ́mí àti boyfriend wọn
wọ́n organize party, wọ́n invite a lot of people, àtọmọ kékeré àtàgbàlagbà, wọ́n mu ọtí, wọ́n ṣe gbogbo ẹ̀ fa sìgá, everywhere is just messed up. Ó ti sú mi. Ẹ dẹ̀ fi mí sílẹ̀, ẹ dẹ̀ lọ kó dá o. Okay, ibo lẹ wà, ẹ send address mi kí wọ́n bá yín. Ẹ má worry, tó bá jìnnà, ẹ má worry. Ẹ̀yin ṣáà send, I will come. I'm tired. Ẹ send ẹ mú máa wá ẹ̀yin, ẹ má worry. Ẹ send ẹ bùdá mi ẹ jọ̀ọ́. Mọ́mí ọ̀sán kókó ń pa ohun tí ẹ mọ̀ wọ́n sọ kókó ń pa ẹ̀mú tí ẹ bèrè yín wọ́n tí ẹ kí ẹ wọ́n kí ẹ ń pa ẹ̀mí gan fàájì ayé wọn lọ́kàn ń ṣe. Ẹ̀yin send address mi jẹ́ kí wọ́n bá yín because I don't want to stay in this house again. I'm tired. Dami, I'm tired. Send it, Mama expect it. Send address, I will come. Shegbo. Kíkẹ́ lọ́mọ. Kíkẹ́ lọ́mọ. Kíkẹ́ lọ́mọ. Who is this girl? Kíkẹ́ lọ́mọ. Àbíyá rẹ̀ tó ń bọ̀ sùn. Kíkẹ́ lọ́mọ.
Yeah? Put your water. Oh, come on, I go not to tell everyone here. Oh, there's nothing to think about. With fun like you can have much fun. Oh, enough privacy, enough much time for each other. Oh, baby. I'm bedroom, Jerry. No, it's nothing to think about. Wow. Yeah. Babe. Talo be sori chair studio. Oh, baby, me momo. Mo binu jo, mo ma wa clean ese. I'm sorry. So you want to be sorry chair studio? Oh, be síbẹ̀, oh lè go immediately. Ṣé bí mo ṣe ṣẹlẹ̀ sí náà ni mo ní kí wá clean up face mi náà. I'll come and clean it now for me 1 minute. Ah, bó ti ṣe phone yìí bá mi sọ̀rọ̀. Mi phone. Oh, be síbẹ̀ yẹn. Ló yẹ kó go immediately o ko. Ó wá jẹ́ kí biggest client mi. Ó lọ tó ko sórí ẹ̀ bí. Yo, kí ló ó rẹ̀ sí mi ni? Rárá o. Ọmọ bàbá mi jẹ́ bí ara family ṣe bàjẹ́ ni. Rárá o, baby, rárá o. Kí ṣe mọ́tò mọ́mí o máa wọrí jàre fi wọ́n sílẹ̀ ṣé gbogbo ibi tí n bá ti rí wọn náà ni màá máa lọ bá wọn sí wàhálà wọ́n máa ṣe títí wọn jàre. wà búrà pé kì í ṣe mọ́mí ló gbé mọ́tò. Judith. Kí ló ṣẹlẹ̀? Judith. Calm down now. Jọlá kí ló ń ṣe? Ìwọ ọmọbìnrin yìí ò ní tìjú rárá. Ìtìjú. Kọ́kọ́ ránù kọ́ wá tí wọ́n mọ̀ ń bá sọ̀rọ̀ ni. Ṣọmọ ẹni tó bá sọ̀rọ̀ ṣá. Ìwọ gan ò lójú tí oníranù. Má fún ẹ lọ́pàá court ọkọ̀ ìyá ta ni. Pẹ̀lú bí mọ́mí ṣe náwó fún ẹ tó. Ìyá ẹ̀gbọ́n ò lè rí mi sìn yìí kó bá kábíyèsí kí n lo condom. Kí ni ogbó rọ́bì tí wọ́n bá mi sọ ẹ̀? Ọ̀gá àsínlé o. Mọ́mí mo máa ń pọ́nlé o. Tó bá má bàa sọ pé ìyá ẹ̀ fún mi. Sọ pé mọ́mí ẹ̀. Ìyá náà yóò bọ̀ ọlọ́fẹ́ bọ̀ jẹ́jẹ́. Ìyá mi. Filẹ̀. Jọlá filẹ̀. Ó máa jà street lẹ́yìn. Jọlá filẹ̀. Babe, how far? Orí ìròyìn ló ṣì wà náà. Ṣé ìjọba òṣèlú náà ọmọ yìí? O ní ìjà tí ó nù ọ́. O rọmọ bí o. Mo pàdé ìyá ọkùnrin yẹn léni tó ń ṣe bíi tout. No, I was highly disappointed. Jide, where are you coming from? Mo jáde ni. Ìwọ jáde. Jide, ó jáde. Don't lie to me. Hey, don't lie to me or making sure there. Do you understand? Ṣé mi lè jáde mọ́ ni? Ṣé o lè jáde mọ́? What do you mean ṣé o lè jáde mọ́? Wo, ṣorí ń tell me. Oh, perfect pa. Wọ́n mọ̀ fún mi rárá. So I know everything. Gbogbo nǹkan ni mo lè gbà lọ́wọ́ ọkùnrin o. I can't stand cheating. Ṣé o ń suspect kan cheat on you? No, kò ṣe kó bí I'm suspect. You had better not. Jide, you had better not be cheating on me. So, you're suspecting me now? No. Okay, all right. Perfume wo lórun lára. Ṣé perfume tẹ́ bẹ̀rẹ̀ fún lórun lára? So, mi lè hug anybody ní tàbí? Oh, ìwọ hug.
Jide, you are Ogeyan. It's never gonna happen in this house, so I'm never gonna take that from you. From compatible Jide, compatible to say, oh, let's go to compatible. Babe. Babe. Ṣé kí n bẹ tán ìsìn yẹn? Babe. Àbúrò ọmọ ẹ ni. Babe. Ìwọ ni mò ń bá sọ̀rọ̀ náà. Ó dẹ̀ wojú mi. Mo dẹ̀ ti ń bẹ̀ látàárọ̀. Tó ṣe bá mi sọ̀rọ̀ yìí. Ṣé o mọ̀ pé mo lè bínú para mi ṣá? You know I love you. Tó ṣe ń ignore mi yìí. Mo lè fi nǹkan ṣe ra mi, mo lè para mi. Me like your statement bẹ́ẹ̀ yẹn. Má bínú sí mi, baby. Má bínú. You know I love you so much. Ó mọ̀ pé without you, I am nobody. I love you. Ìwọ náà ló fà. Báwo ló ṣe máa jáde bẹ́ẹ̀ yẹn tó máa pẹ́ wọlé? Ẹni tí mi ti kún, àwọn èèyàn máa sóríṣiríṣi fún mi nípa ẹ̀. It's not fair. Perfume tó rùn lára ẹ̀, èmi kọ́ ni mo rà fún ẹ náà. Jọ̀ọ́ má bínú sí mi. Mo nífẹ̀ẹ́ gan. Love ẹ gan. Jọ̀ọ́ má bínú. Dáríjì mi. Ó dẹ̀ wojú mi. You know I love you so much. You know I always love you. I want you to be happy always. Jọ̀ọ́, mo fẹ́ kí inú ẹ máa dùn. Jọ̀ọ́ má bínú sí mi. Baby. Ó mọ̀ pé ìwọ nìkan ni mo ní. Ó mọ̀ pé without you, I am nobody. Baby. Wojú mi, jọ̀ọ́. Move closer to me. Please. Hello? Kálẹ̀ ṣe gate fún sálẹ̀. Okay, Oski. Jẹ́ kó máa bọ̀. Ọ̀gá mi Oski báwo? Ó ní base, àwa náà ní base wa mi báyìí kí ló fẹ́ wá ṣe? Má fọ̀. Ó ní nǹkan tájọ, ó ti yé ẹ̀. Ó ní nǹkan tó wà láàrin wa tẹ́lẹ̀. Ọlọ́jọ́ tí ẹ. Olórí àwọn Ṣàmánù. Oski báwo? Ó wà lọ́gbà. Olórí ọ̀rẹ́ mi tí mo sọ fún yẹn lè Bíọ́lá lórí tìbítà yọ sọ̀rọ̀. Torí àmọ́ ṣe mú wa. Àlàyé kí ló ń sọ lẹ́nu tí ó dùn yìí? Eléyìí tó ń wo ìbìdọ̀bọ̀dé ìnìwọ́ mú wá. Òun kọ́ ló sọ́dọ̀ àwọn fọ́gò tó ní kó tẹ̀ka tó ń ṣe ibi pé ó fẹ́ máa tẹ tí ò mọ. Wà kí ló ṣe yẹ ṣé mo bá ẹ sọ̀rọ̀ ni? Olórí mo bá sọ̀rọ̀ kí ló kẹ́ ń bẹ̀? Ọ̀gbẹ́ni wọn máa ṣe kinní sí mi bíbá ló bẹ́ mi. Ó bá mi bíbá ẹ̀. Boss, ọmọ kan ṣẹlẹ̀ Oski. Ẹ máa lọ. A máa ń ra lára náà ó ti yé ẹ̀. Má fọ̀. Okay, a máa lọ, kò sí problem. Bọ́ ẹ jọ, báyìí sọ́ọ̀sì yẹn, ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ àlà. Ẹ wò ó ìwà yìí, ọmọ pẹ́ ni kò sí nǹkan tí ò lè ṣe o. Ajé kò sí nǹkan tí ò lè ṣe. Kò sí ọ̀rọ̀. Ṣòro rí wo, ní ìdí chúkì ọmọ afọ wetin no concern you. Kí ló ṣẹlẹ̀? Wọ́n á tí ìbọn ẹ̀ lójú. Kí ló ṣẹlẹ̀ náà? Ọ̀gbẹ́ni, pàṣẹ fún jájọ. No be your fault. Ìta. See wetin you cause. See wetin you cause. Kí ló ṣe fẹ́ náà mi? Má nà. Ta ló fẹ́ náà? Ta ló mẹ́gun wá? Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀gbẹ́ni. Wàá lù èyí ní bíbá yìí. Olóyè ẹ̀ fún àwọn èèyàn. Yes, who is there? Okay. Kí ló wá gbé fún ìgbàlẹ̀ fún ẹ? Kí ṣe wà? Mo wà, kí ló ṣẹlẹ̀? Wàhálà. Àwọn ọlọ́pàá ti mú bọ́dá mi bí ọ̀dà o. Ọkọ òkè sá. Àwọn ọlọ́pàá ni o, àwọn ọlọ́pàá ti mú bọ́dá mi.
ìwọ kan tó ṣe ọlọ́pàá bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wọn ló pè mí sí pé ọlọ́pàá ti mú wọn. Wọ́n ní kí wọ́n mú lọ́dọ̀ yìí ọ̀rẹ́ wọn yẹn ní onírèké. Mo ń bọ̀ jẹ́ mú fò. Ẹ jẹ́ kí n bá yín kó bàtà yín. Yẹ́sà o. Bọ̀dá mi Bíọ́lá police station. Báwo sì ni mo ṣe máa ṣe o? Dájú máa pẹ̀rẹ̀ o. The number you dialed is switched off. Switched off, people. Only one time. It won't matter who by me. Let me try again. I need to. Number you dialed is switched off. It's a shoe now. It's a shoe now. The number you dialed is switched off. Hello, yes. Can I help you? Báwo lẹ ṣe wá dé compound yìí? I have the key. Mi ò expect kí n bẹ́ anybody ní compound yìí gan. Key to Ibo. You have the key. Key Ibo. Àbí ẹ̀yin kọ́ ni Mrs. Ololade? Yes, I'm Mrs. Ololade. Ọkọ yín ti ta building yìí fún mi. Mo dẹ̀ ti ra fún church. Ọkọ? Yes. Building wo? This same building mo ti rà now. Lọ́wọ́ ta ni? Nígbà wo? Àbẹ́yìn kọ́ ni mo bá ṣe video call. Ọkọ yín pè mí lórí video call. Èmi àti wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ lórí video call pé ká ṣe kíákíá lórí ọ̀rọ̀ payment yẹn. Yes, nǹkan tó kọ yín sọ fún mi lórí phone yẹn nígbà tẹ́mi àti wọ́n ṣe video call. Wọ́n dẹ̀ gbé phone wá fún yín. Wọ́n ní kẹ́yìn náà bá mi sọ̀rọ̀. Èyí náà sọ fún yín pé madam o ẹ ṣe kíá o bá ṣe máa ṣe payment yẹn o pé ká ṣe kíákíá. Ó ti sọ fún mi lórí video call nìyẹn now. Well, I think I remember your face. No, ẹ má dọ̀rọ̀ irú mọ́ mi lójú o. No, I'm not having this so. Lóòótọ́, wọ́n gbé àjọsọ̀rọ̀ lórí video call. I think I remember your face. Visa Canada ni èmi àtọkọ mi bá yín sọ o. No, madam. Nǹkan tí èmi àti yín jọ sọ kọ́ nìyẹn o àti ọkọ yín nǹkan tá jọ sọ kọ́ nìyẹn lórí video call. Èmi àti ọkọ yín sọ nǹkan tá jọ sọ kọ́ nìyẹn kí ni visa mi ò mọ̀ ọkọ nípa visa now. Wọ́n bá mi sọ̀rọ̀ nípa building yìí nǹkan tí wọ́n bá mi sọ nìyẹn pé kí n tètè make payment yẹn pé torí ẹ fẹ́ travel ẹ fẹ́ move lọ sí Canada. Nǹkan tí wọ́n sọ fún mi lórí video call nìyẹn now. Yes. Oh, our documents are. Do you want to check it? Of course. What do you mean by shame effect? Do I want to check it? I want to check it. Wait, Mr. Ololade. Hey, check. Yeah! CFO. Receipt of payment. Deed of assignment. Ṣé wí pé mi ò parọ́? Kí lélẹ́yìí? Ẹ dúró. Transfer for the dúró mo fẹ́ o signature tó wà ńbẹ̀ ni. Àti orúkọ tó wà ẹni sùúrù. Ẹ má jẹ́ kó. Ṣé ẹni sùúrù? Sherry. Signature mi rè. Orúkọ mi rè. No, mi ṣe Mr. Ololade o. Ẹ má jẹ́ kó yà. Miss Macaulay ni o. Miss Macaulay ni. Sherry ilé yìí. Sherry èmi àti Ololade we are not legally married. Boyfriend mi ni. Macaulay gangan lọkọ mi ó dẹ̀ ti kú. Ilé yìí àjọ jìyàjìṣẹ́ kọ́ ni. Signature mi ló wà ńbẹ̀ yẹn. Bó ṣe débẹ̀ kò yé mi. I don't understand. Mi ìtọwọ́ bọ̀ wé kankan o. Kí wá ní tọ̀dọ̀ wá ń bẹ̀? So àtàlẹ́ o. Mi ò talẹ́ o. Wọ́n ti tà fún mi.
Tani? Document. Mo rí original document mo ti rí. Mo ti rí bẹ́ẹ̀ ní kọ́ ni mo tà. Ọkọ yín ni wọ́n. Ẹ bá mi sọ̀rọ̀ lórí video call now. Yes. Ẹ bá mi sọ̀rọ̀ lórí video call. Ẹ wo, wọ́n ti ta o. Wọ́n ta o títí wá ní wípé. Madam. Ẹ̀yin lè ti kó ikú láti ìbẹ̀rẹ̀. There's so much laxity. To start with, a change of name, which there is a newspaper publication to that effect. Not even only that. And you went as far as giving the proprietorship of this property to the new name which you now bear. That's Mr. and Mrs. Ololade. You could have even taken so much precautions by holding on to the original document, knowing fully well that you have changed the name that is attached to this. But what did you do? Ẹ wá tún kó gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì sí nkíyà Mr. Ololade. Kì wá ṣe yẹn nìkan. Video evidence tó wà ní court ó sọ wípé ẹ̀yin fúnra yín lè ń sọ fún wọn wípé ẹ tètè ṣe gírí lórí àwọn dọ́kúmẹ́ǹtì wọ̀nyẹn. Kò wá ní fi ṣe nítorí pé ẹ ò tún fẹnu ara yín sọ wípé dọ́kúmẹ́ǹtì travelling ni, but ẹni pé dọ́kúmẹ́ǹtì wọ̀nyẹn. Now, ṣe rí nǹkan tá a lè ṣe. Nísìn. Mo fẹ́ gbọ́. Kọ́tà lè ṣe yẹn ní kẹjọ. Mo fẹ́ gbọ́. Ẹ mọ̀ pé lọ́ọ̀yà yẹn ni mí. Bẹ́ẹ̀ni sá. Mi ò ní fi gbá kọ̀ọ̀kan nínú fún yín. Bẹ́ẹ̀ni sá. A máa nílò láti obey and respect the injunction of the court for now. Sá. Sá. Ẹ máa gbọ́, ṣe rí. Bó tilẹ̀ jẹ́ wípé a máa fight for appeal and we will do all that is needful. Even to jẹ́ pé ó wà dicey for us. But as a lawyer, I will see what I can do. But to the court injunction, ẹ kọ́kọ́ kúrò nínú ilé ni. Ṣebo, I'm a fighter. No. I assure you that I'm a fighter. That's why I'm here for you. Madam, sir, ma. Ṣé ẹ ní nǹkan tẹ́ fẹ́ mú ni? Àbí báwo? Because time ti ń lọ. You need to vacate this premises now. Emma, worry. Emma, worry. Just pick your things and check out. Emma, worry. Emma, calm down. I'm here for you. Emma, worry. Emma, worry. No, just take it easy. Right, take it easy. My family is a liberal family. We love our wives. Fadékẹ́mi, kò sí ẹni tó sọ pé kó má fẹ́ ọkọ mi. Nígbà tí ọkọ ẹ̀ ti ṣaláìsí, that's ẹ̀gbọ́n tèmi. But ó bá fọgbọ́n ṣe. Yeah, ó yẹ kó fọgbọ́n ṣe ni. Torí sign táwọn ọmọ yìí ti rí, ó yẹ kí ìwọ náà ti rí. Torí ojú tó bá máa bá ní kalẹ̀ kò ní tààrọ̀ ṣe pin. Kò ní tààrọ̀ ṣe pin. Àwọn ìwà bọ̀bọ̀ àwọn kọ́lọ́fín tó ti máa ń wù, àwọn ìwà kọ́lọ́fín tó ti máa ń wù láti ọjọ́ yìí, ó tó ní àmì fún ẹ láti mọ̀ pé bọ̀bọ̀ yìí ò ń ṣe èèyàn rẹ̀. Àwọn ọmọ yìí dẹ̀ rí tó máa ń complain, wọ́n á ti wá ọ̀dọ̀ mi tó ẹ̀mẹ́wàá tó wọ́n á ń fẹjọ́ sùn. But you were blinded by love. Ó tiẹ̀ fẹ́ rí àbùkù ọmọ Jídé rárá. Gbogbo tó bá ṣe ló dá lójú tiẹ̀.
ọ̀rọ̀ ló délẹ̀ ń sìn. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Ó fi àìláròjinlẹ̀ tiẹ̀. Ó fi kó bára ẹ̀. Ó fi kó bá àwọn ọmọ ẹ̀. Ó fi pàdánù ilé ẹ̀. Ó fi pàdánù ilé ọkọ ẹ̀. Ó fi pàdánù ilé ẹ̀gbọ́n mi. Ilé tẹ́gbọ́n mi kọ́ tó ń claim tó sọ pé owó tiẹ̀ wà nú ẹ̀ lẹ́jọ́ kọ́. What is disputing that? But now, ilé ìdílé dání. Ilé 419 ọtí tálé. Ṣé ilé tèmi kọ́ ló bò yìí ní gbogbo yín sìn lẹ wá máa kó wa? Well, I have a surprise for all of you. Yeah. Aki. Sir. Wow. Madam, get it. Welcome, madam. Farabalẹ̀ o. Farabalẹ̀. Ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni Judith tẹ́ ẹ̀ wò yìí. And I believe she has something to say to all of you. Obiola, mi ò ní intentions àti fẹ́ láti lọ. Investigation táwa ọlọ́pàá ń ṣe ló gbé mi dọ́dọ̀ ẹ̀. Torí àwọn kan tó yàn lọ́rọ̀ nígbà kan bíi Spark àti Fogo làwa ṣe suspected. So àwọn ọlọ́pàá ní kí n bait ẹ̀. But along the line, when we continued the investigation, mo wá discover pé you were just a victim of circumstance. O kì í ṣe criminal. As we continued the investigation, I discovered pé serious scammer kan tá tí ń wá láti ọjọ́ tó ti pẹ́. Ìyẹn Jídé, ilé yín ló ń gbé. Jídé ọkọ ẹ̀yẹn lọ́sàn yẹn. Jídé. Yeah. Ọkọ ìyá yín, Jídé, serious scammer. That means kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ó ti máa ń ṣe tipẹ́. The good news is wọ́n ti mú Jídé o. Jídé wà ní àgọ́ ọlọ́pàá tí. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ló ń bá ẹ̀. Akman, how are you? Please, I would like to see that criminal, Jide. The serial scammer, please. Yes. Yes. Okay, thank you. Olórí burúkú ilẹ̀ o, kò ní dá fún ẹ. Jídé, o ò ní ṣoríire. Àwọn òbí ò ní jèrè ẹ. Gbogbo kan tó dùn ní ẹbẹ̀ ó ti di bàjẹ́, ó máa ṣọ́kú ni. Farabalẹ̀. Otwe. Akman, I'll call you later. Thank you very much. Wòlí làárọ̀. Anyway, tó bá kù díẹ̀ kí ọmọ olóore jì sí kòtò, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ mọ́lẹ̀. Òun lọ̀rọ̀ ẹ̀gbọ́n mi, òun lọ̀rọ̀ àwọn ọmọ ìbáyìí. Orí ẹ̀gbọ́n mi ò sùn lọ́rùn. Mo dẹ̀ believe pé tó bá wá mórí bọ́ nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ yín sí, tó mórí bọ́ tá a yanjú gbogbo ọ̀rẹ́ irú èyí tó ṣe yìí kò tí irú ẹ̀ tó ní sọmọ lọ́wọ́ ẹ̀ mọ́. Èmi ẹjọ́ kí ni mo fẹ́ fọkùnrin ṣe? Ọlọ́run ò ní jẹ́, Ẹlẹ́dàá mi ò ní gbà. Kò séèyàn tó ní o máa fẹ́ ọkọ. You're still young. Yeah. Your mother is still young. I agree. Tó bá fẹ́ ọkọ kó fẹ́ ọkọ, but
fi ọgbọ́n ṣe ó burú wẹ́ torí tó bá tẹ̀ ń sọ̀rọ̀ ọkọ ní ọwọ́ tó wà ní condition tó wà ní position tó wà àwọn ọkọ ẹ̀ àkọ́kọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Yes, àwọn ọmọ ẹ̀ àwọn ọkọ ẹ̀ àkọ́kọ́ rẹ̀ ó gbọ́dọ̀ ṣẹ́ wọn ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ dá wọn because they love you truly unconditionally. Àwọn lọ lè fi ẹlẹ jẹ làwọn ilé torí ẹ fà wọn mọ́ra ó ṣe wọn ó ṣe àwọn ọmọ yìí ó tì wọn síta ó tì wọn síyà eléyìí lọ fẹ́ nuisance kan ẹni tó jẹ́ pé káni kò ń ṣe ọmọ onílé ọlọ́nà ní àwọn ọmọ ẹ̀ wọ́n wá tí wọ́n lọ bá nọ̀nẹ́ntìtì kan tó nà owó gbogbo ojú nà toyúntoyún ó lóyún kò ṣe antinata ọlọ́run ló mọ condition tí ó máa wà báyìí fáwọn mọ́ra tí ilé náà síta wà láàrin àwọn criminal ọlọ́run ló jẹ́ wọ́n mú ọlọ́pàá mú Judith náà ló rescue ẹ̀ nígbà tó mọlé tó ti jáde pé lè rí ọpẹ́lọpẹ́ Judith tó ṣe láyé wá pọ̀ you see ẹ ṣá ẹ máa fi orí jì ìwọ náà ti wà nípò ìyá ni you need your mother foríjì ẹ foríjì. Ìgbà ìmọ̀ ni bíbí ò pé ni. Wo akin ló lè bọ́ ìyọ̀ gbígbóná mo fẹ́ wẹ̀ wàhálà wọn fẹ́ pa mí.